kábíyèsí olódùmarè, kábíyèsí fá àti gbogbo ìlú ìfẹ̀tà lọ́lọ́run káàkiri àgbàláyé pátá pé tẹ̀wé òní fọ́ pété ń gbọ́ òní di láṣẹ lọ́wọ́ olódùmarè láṣẹ lọ́wọ́ fá akíwa kú ọjọ́ mẹ́ta. Fọ́nrán kan ni mo rí àwọn mùsùlùmí gángan ló ṣe fọ́nrán yìí, àwọn mùsùlùmí táyì náà mọ́ lórí TikTok ni fọ́nrán ló jẹ́ kí n mọ̀ pé àṣé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àwọn náà mọ̀ tá à ń sọ ọmọ kì bẹ́ẹ̀ ló ṣe rí, ṣùgbọ́n wọn ò fẹ́ mọ́ gbọ́mọ àfa àwọn lẹ́nu. Wọ́n ti rí àwọn àfa àwọn bíi igbákejì Ọlọ́run ló fà á tí wọ́n fi ń dọ́gbọ́n fẹ́ mọ́ bú àwa fẹ́ mọ́ Ahmed irọ́. Àwọn mùsùlùmí inú ìmọ̀rúkọ ìyá yẹn mùsùlùmí tún kàlọ́ mọ́ ṣe ọmọ mùsùlùmí kan àfa ni ó wá sọ̀rọ̀ ìyá yẹn wá mọ́wọ́ ẹ̀ wá fi ṣe reference. Ìyá yẹn kò kí sọ̀rọ̀ ọ̀rọ̀ Islam ló mọ́ sọ o ìyá yẹn medical line ló wà ó mọ̀ nípa medical line dáadáa ẹ̀jẹ̀ jákàrẹ́ ìjọba fún náà. olódògùn olódà Ọya olódà Ọ̀rúnmìlà olódà Ọbàtálá òun dẹ̀ ló rán gbogbo wọn níṣẹ́ o. Kódà kò sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà wípé Ṣàngó wà nínú iná, kò dẹ̀ sí ẹnìkan tó lè fọwọ́ sọ̀yà wípé Ọ̀rúnmìlà wà nínú iná. Kì í ṣe gbogbo mùsùlùmí ló máa wà nìjọ náà, kì í bẹ́ẹ̀ ṣe gbogbo ẹni tí ò kírun ló máa wọná o, kì í ṣe gbogbo ẹni taari tó ń ṣẹ̀sìn òun ni ò ní wọná. Èmi ni mò ń sọ fún ẹ lénìí wípé Olúwa a máa dájọ́ kọ̀kọ̀, a máa dájọ́ ìwà, a máa dájọ́ ìṣesí ju bó ṣe máa dájọ́ ẹ̀sìn lọ. Gbogbo ẹnikẹ́ni tó sọ pé òun jà fún Ọlọ́run tó fi ń dá wàhálà alẹ́ lásìkò nínú ìgbésí ayé tí ò jẹ́ kí peace coexist, bójú Ọlọ́run jẹ́ ojú ẹ̀sìn yín lẹ̀ ń bàjẹ́ àti ojú ara yín. Ǹjẹ́ tí ànábì bá dẹ̀ ṣe wà láyé ṣẹ́ẹ̀dẹ̀rù wípé àwọn òye tuntun ò ní sọ̀kalẹ̀, ṣùgbọ́n ló dífá fún kí àwọn ẹni Ọlọ́run kí wọ́n máa sọ̀rọ̀. ṣe gbọ́ ọ̀rọ̀ yẹn làfà yẹn sọ ó ní ìyá yẹn fẹ́ sọ̀rọ̀ sí ọ̀rọ̀ ìyá yẹn gan ẹ̀kẹ́jẹ́ sọ̀rọ̀ díẹ̀ sọ̀rọ̀ àfà yẹn ni wípé ìwọ sọ pé ẹgbà wípé ọ̀rọ̀ ló dógùn ló dá Ṣàngó ló dẹ̀rẹ̀ ọgbọ́n ṣẹ́ ló dọ̀rùn mílà wípé so ìyẹn wà mílì pé Ṣàngó jóná àbọ̀rùn mílà jóná táyé pé gbogbo ẹ̀yin muslim lẹ́gbàá ọpọlọ ló dá àwọn pípù yìí wọ́n ìtẹ́wá débi dálẹ́ fẹ́ paradé bọ́rẹ́ for business strategy ni ẹ̀yin ti débi ẹ ti di pàtí nìyẹn kan tó special táàdé ń pè kí ló tó ń dá lóhùn lẹ́yìn sọ pé ayé parẹ́ ni kí Islam ti lè bàdẹ́ sí ráyè fẹsẹ̀ nílẹ̀ ọ̀pọ̀ táyé pé àwọn tó gbé Islam wá táyé pé àjẹ̀ndà bínú tẹ̀yìn ṣe mọ́ nínú wọn mọ́ ni wọ́n kàn á máa ṣe peacefully ni ẹ̀wọ̀ Christian sìn wọ́n ránṣẹ́ sí wọn peacefully tó bá polówó fún ẹ tó bá wù ẹ́ ní wàá gbà tí ò bá gbà kò sí fi ìpalẹ́mọ́ níbẹ̀ ṣùgbọ́n Islam ní sọ pé òun rí sẹ̀ríà kan ó yá gbogbo alágbèbọ̀ mọ practice ẹ̀yin kan ẹbọ lẹ́ ń ṣe ẹ̀yin tẹ̀yìn ẹlẹ́bọ yẹn agbúdọ̀ paná yín rẹ nílò ilẹ̀ abẹ́ ẹlẹ́bọ táìpé bí gbogbo wa ṣe gbàgbọ́ ní àáfàá bá báwa ṣe sọ ní gbogbo wa ṣe gbàgbọ́ ni kò ní sẹ́ni ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ ní ẹ̀kọ́ kan rárá wọ́n káwọ́ kọ́ra mọ́ practice kẹ́ pẹ̀lú rọrùn ni ẹ wá gbọ́rọ̀ tí ìyá yìí sọ láti fáfá ilé sí torí bí táfà yìí parí ọ̀rọ̀ yìí sí ni wípé ẹ̀sìn yẹn gan náà wípé ìsìlámù ẹni kó wá fi enslave wa ni ajá gbọ́dọ̀ tí ìyá yìí sọ. Sheikh Ridwan mo padà lọ wo péjì yín mo fẹ́ mọ̀ wípé ṣé Sheikh ni yín lóòótọ́ ṣùgbọ́n mo rí i pé ibì kọ̀ọ̀kan wà tẹ̀ tí ń kó ti àyà kí n tó sún síwájú sí Sheikh mi ibo lẹ ti kàwé kí ni level of education yín country wo lẹ wà kí ló mú yín ronú bẹ́ẹ̀ ti ṣe ronú yìí critical thinking kí ló mú yín ṣe látọjọ́ tí mo ti rìn ẹ̀yin ni the first ẹni tó kéwú tí mo rí i pé ó ronú in such a way bí ilé ayé yóò sì rọ̀yàn lọ́rùn. ẹ mọ̀ kan tí mo láìkì pẹ̀lú gbogbo sẹ́fà wọná sẹ́sàgóṣe kìnnì kan ẹni ṣe tí ànábì bá wà láyé lónìí ẹni ṣe àìdíà tuntun kò ti ní jáde àwọn èèyàn máa pa àìdíà tuntun yóò ti jáde kò dẹ̀ kí n ṣe pé tolerance ni wọn ò ní they just want to colonize. ẹ̀gbọ́n tí a rí kò ṣe pé àwọn muslim tí wọ́n ń gbẹ́sìn ṣe kéré àwọn intolerant ṣùgbọ́n wọ́n fẹ́ colonize yín iṣẹ́ gbọ́rù tó kọ́ sọ pé tánà bí bá wà láyé ṣáàjà àìdí àtúntò bọ̀ ní ti jáde ó kì í sìn nígbà tánà bí wà láyé kí ní máa gùn ràkúnmí ṣáànà bí ò ràkúnmí wọ́n ń gẹṣin ṣáànà bí ò lẹ́ṣin kí ni nǹkan tó fi ṣe fáàrí gbà yẹn ṣáànà bí ò ní ilé kan kọ́ nígbà náà tó jẹ́ ìgbàlódé ìgbà náà bọ́sẹ̀ ń mọ́ tuntun ibẹ̀ lànà bí náà ń gbé bọ́sẹ̀ mọ́ lébi rí ẹyẹ gbogbo nǹkan tó jẹ́ nǹkan ìgbàlódé nígbà náà làwọn bí náà bá wọn lò kí ni nǹkan tán tẹ̀lé wọn owó òkú nìkan rí náà bí idà tó dáa jù ànábì lónìí
òwò ẹran tó ṣe kíní jù ànábì lónìí tó jogún lọ́dọ̀ ìyá lọ́dọ̀ fọ́sọ àìwọ̀ ẹ̀. Ìwọ̀nba tẹkinọ́lọ́jì tó wà ń gbà yẹn níwọ̀nba bọ́sẹ̀ lè ronú kò sí kankan tí ànábì bá wọn takò ń bẹ̀ kò sí kankan tí ànábì takò ń bẹ̀. So ẹ̀yin mùsùlùmí wọn fẹ́ fi ẹ wá wo òfin ayé 4,000 years ago kò tí ì sílé kò tí ì sí fóònù kò tí ì sí mansion kò tí ì sí à ń gbé sí kò tí ì sí pé àná mọ́léwé. Òfin ìgbà yẹn lẹ́yìn fi mọ́ lò ní sẹ́ńtírì ìsìn sẹ́ńtírì tá a ti ní mọ́léwé tá a ti ní mọ́léwé tá a ti mọ tí éjì tó mọ́ gbúdọ̀ wọ secondary school ọmọ ayéjì báyìí gbúdọ̀ parí secondary school ó gbúdọ̀ university tá ìjẹ́ èjì báyìí tó bá ti parí university òyì tó má rí ẹ wo kí ìyẹ̀wò exchange òfin ìsìn yẹn tá a ti ń pìlà fáwọn ọmọ wa. Àwọn fẹ́ mú òfin ayé ìgbà yẹn tí wọn ò tí ì lè tó wọn kan fáwọn ọmọ wọn àwọn fẹ́ máa lò ní ìsìn. Òun sọ pé èwo nù àyìn àfa Yorùbá yìí ló lè fọmọ ẹ̀ wọn ẹnìkan kó mọ kó ẹpọ̀n bò ní ọdún 6. Ṣé pé òfin ayé ìgbà tí wọn ò tí ì lè pìlà fọmọ obìnrin ni. So tẹ́bọ̀dẹ̀ wàá sọ sí ẹ sọ pé ìyẹn ni best òfin ànábì ti gbégbé sí ayé gbogbo òfin pátá tí yóò fi gbégbé sí ayé tí ó mọ bẹ́ẹ̀ ni mu tí ó mọ bá na mu tí ó mọ bọ́la mu gbogbo ẹ̀ lànábì ti tọ́ọ̀ṣì pátá kò sófin yẹn kẹta níbi ó tọ́ọ̀ṣì. Ẹ jọ ṣé ọ̀rọ̀ kéèyàn mọ fún ọmọdún náà fọkọ tó bọ́ òní mu ọ̀rọ̀ kéèyàn mọ gbénú ayé rẹ kéèyàn mọ rìn kó mọ fọ̀dọ̀ tọ̀pá ní tó bá yí òní mu ẹ̀yìn sì ń lò. Ẹ wo adúlọ ẹrù tí àwọn àfa àmọ́dí sórí àwọn làbíb ìmúra yẹn tó bá yí òní mu. kí o máa fi ràkúnmí transport. Kí o máa fi ràkúnmí kó máa fi ṣèrìn àjò tó bá yí òní mu. So ẹ wá lọ bá àwọn òfin ayé àtijọ́ yẹn ẹ wà mú nǹkan báyọ̀ tó wá dọ̀yìn lọ́rùn àti ṣe ń bẹ̀ ẹ wà mú àwọn táyé òde òní ẹ wá jẹ mọ́. So ẹ wá sẹ̀ tó bá ti wù yín ó kàn sìn nígbà tí báàlù dé wọ́n tẹ́ fi takò báàlù tẹ́ fi báàlù fi ń bẹ̀rẹ̀ lọ́mọ́ka. Ọ̀nà sọ pé ó kàn sìn ìtẹ́yìn ó fi mọ̀ pé Muhammad òfin ẹ̀ ò kì í ṣe ìtẹ́yìn iṣẹ́ ní tíyà ń sọ ọ̀rọ̀ ọlọ́pọlọ ni pé ìtẹ́yìn àfáà mọ́ sọ ni wípé òfin ọ̀rọ̀ káwọn níbi ìṣẹ́ láti 4,000 years yẹn gbogbo ìgbà ní wọn bá mu ní tíyà wọn ti fẹ́ kẹ́ mọ̀ ni pé kò lè bá gbogbo ògbà mu kò possible. Bọ̀ ìtọ́ ti dẹ̀ sínú Islam ni pé lẹ́yìn ìrìn àdàbí Muhammad òjíṣẹ́ yẹn kan ò ní wá mọ́ wọ́n ti fi yẹn kí wọn mọ́lẹ̀. Tó táwọn bá ti àdéhùn nísìn táwọn dé ìsìn tá a kọ àlójìṣẹ́ pé ẹjẹ́ àṣẹ tó bójú mu wọ́n yẹ kó kiri ọ̀hún láíláí kò tó ìṣẹ́ nǹkan mọ́ o. Ànábì ní lábílàsọ̀ òjíṣẹ́ ànábì tí mo ṣe mọ́tò lójú ẹ̀ mo kọ̀lé mo alámọ̀lẹ̀ lójú ànábì. Àwọn ọmọ rẹ̀ mọ́tò tomato sórí pápá kírun mọ́sí mo ò lé sí mọ́sí eléṣì láyé ànábì mo ò lé ní ìkírun mo ò ló máàkì kí lọ́wọ́ ànábì kí ló ń lọ ànábì gan ayé ànábì àlùwẹ̀ ilé ìpẹ́ ní mọ́sí jù tán bá rómi wọ́n mọ̀ rómi yẹ bí góòdì ní láyé ànábì olómọlé nǹkan tá a fi ń gbẹ́rí ní ìsìn mélòó lánàá bí recognize ẹ àfi máa convert ọpọlọ àwọn èèyàn ẹ lè máa direct ọpọlọ àwọn èèyàn pé ànábì sì dájọ́ lórí kíní kankan ànábì sì dájọ́ pé tẹ bá rí ìyàwó yín tẹ bá ka ọkùnrin wọn ẹ mọ tẹ wọn àṣẹ ẹ lọ wẹlẹrì mẹ́rin nígbà yẹn oríṣi fún àtìlẹ́yìn ibi ìgbà yẹn oríṣi fún àtìlẹ́yìn mẹ́rin ṣé àbúrò orí pápá wọn ti bára wọn sùn tẹ̀gbẹ́ yàrá bíbí orí pápá wọn ti bára wọn sùn méjì àti ẹlẹ́rìí mẹ́rin láyé èsì tó tẹ owó náà bàtúmẹ̀tì kan tó ń gba lọ́lọ́ tó gbé sí ẹnìkan àbẹ́rẹ́ mẹ́rin kan sùn bí àmọ́ ẹlẹ́rìí mẹ́rin. ṣé kámẹ́rà ti wà. sí kámẹ́rà ti wà. ẹlẹ́rìí tó tó òsì. ẹlẹ́rìí tó tó kámẹ́rà òsì. bẹ́ẹ̀ ni tí kámẹ́rà fi lè wí tẹ̀sí kẹ́bẹ́ ìwé tí wọ́n fi mú tẹ́ndẹ́lẹ̀ fún Àjẹsà tí kámẹ́rà fi lè mọ́ nìkan báyìí
ẹlẹ́yìn tó tó kámẹ́rà òsì ókè káà sọ pé irọ́ o ẹ̀rí kámẹ́rà o òfin ẹlẹ́yà àgbà wọlé o ìtàn àbí tó ń jọ sí ipe ẹ lọ́wọ́ èèyàn mẹ́rin. ẹ lọ wá kámẹ́rà mẹ́ta míì tó pé mẹ́rin. ókè kámẹ́rà mẹ́ta míì lọ́gọ́ ẹ jẹ́ pé tí ìwà wòlé níbẹ̀ ṣe yun kí o lè lọ sẹ́ẹ̀tì kámẹ́rà mẹ́rin láti. èyí ò mú sí yìí ó wà ń bẹ èyí ò mú wáìdì ó wà ń bẹ. wọ́n ní kámẹ́rà díẹ̀ mú sí yóò wà mẹ́rin díẹ̀ mú wáìdì. kódà gan continuity gbọ́dọ̀ gbú wà mẹ́ ẹ̀dí ọmọ mẹ́. oh so ikú àwọn sọ ni pé ẹ bá wà òfin àti ìgbà yẹn lẹ́yìn sí ń tẹ̀lé dì sí fún tí àwọn sọ nìyẹn. ó ṣe sọ pé òfin ìgbà tí tójú sì wà lórókún òfin ìgbà tí mọ̀mẹ́dì orí kọjá àyíká rẹ̀ wọ́n fẹ́ mọ wí òfin ìgbà táyé pé àwa ti ń rí US lórí ìjókòó ní ìsìn àti rí Canada lórí ìjókòó ní ìsìn àti rí òfin tí wọ́n ṣe ń bẹ̀ àti rí Iran lórí ìjókòó ní ìsìn láyé mọ̀mẹ́dì ṣé iṣẹ́ àti ìràlẹ̀ mọ̀ ìjà kí mọ̀mẹ́dì mọ̀ ni kò ní mọ̀ kò ní mọ̀ tẹ́ kí wọ́n ti rán mísàbí kí ló kọ̀ sínú ayẹ́fẹ́ kí ni mọ̀mẹ́dì sọ nígbà gbogbo àwọn yẹn. láyé tán fi dájà. lẹ́yìn tó fi dájà tí o ti sí bọ́n. tó ti fi bọ́ǹbù. kí o wá sọ pé ó yá o a fẹ́ lọ sọ̀pọ́ọ̀tì Iran kẹ́ ẹ wá kó dàda ní ṣe fẹ́ dàda mi jà ní kú kan. ọjọ́ ń bẹ̀rẹ̀ síwájú. Sorry. They just want to colonize people. They want people to follow strictly their idea. They want people to be using their brain to think. They don't want people to think. Ipe ká lu ọpọlọ wa. If not, anything you want to say, kẹ́ wá máa kó sí 400 years. Kẹ́ sọ pé bí wọ́n ṣe ṣe ní 400 years. Ó ní ẹ̀rí tó múlẹ̀ téèyàn ó fi ṣe. Ibo ni náà electricity yìí wà ní 400 years. Àwọn èèyàn wọn mọ kóòtì wípé obìnrin ò lè ṣe báyìí, obìnrin ò lè ṣe báyìí, obìnrin ò lè. Ṣùgbọ́n a fẹ́ rán ọmọ wa ní yunifásitì. Ibo lọkùnrin ti fẹ́ rí owó tí yóò fi rán ọmọ ní yunifásitì, tí yóò fi sanwó ilé, tí yóò fi sanwó iná, tí yóò fi sanwó oúnjẹ, tí yóò fi sanwó everything. Ní generation títí tòní, ká máa ta ọpọlọ àwọn èèyàn mọ́lẹ̀. People know what they are doing. They know what they are doing. Then people going from one platform to another. They are not fighting for religion. They are just exercising their brain. ẹ ń gbọ́ àwọn ẹlẹ́bí láti platform kan to another láti ẹ̀ sáré bí wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ tuntun. ṣé ẹgbẹ́ tó sọ ó ní àwọn àáfàá yẹn wọ́n enslave wa wọ́n fẹ́ kó jẹ́ pé táwọn bá fẹ́ láàmọ̀ ṣe wípé táwọn àáfàá yẹn bá fẹ́ tá bá ti sọ láàmọ̀ ṣe. àáfàá sọ fún ẹ wípé gbogbo tẹkinọ́lọ́jì inú Quran àtàdí ló ti wà. mo ò fẹ́ kí ẹ tiẹ̀ lọ kẹ́kọ̀ọ́ kankan. wọ́n fẹ́ kó jẹ́ pé ọmọ tó bá ti jáde tó bá ti lọ lé kéwú tó bá ti ké sáláyì sàráyí sálábùbù sọ̀rọ̀ rí tó ní kádìtì. wọ́n fẹ́ kó jẹ́ wípé oní ọmọ pàṣẹ fún gbogbo ayé. tó sì jẹ́ pé nílẹ̀ lárúbáwá gan àwọn ọmọ lọ sí Amẹ́ríkà ọmọ prince lárúbáwá ó lọ skul Amẹ́ríkà àwọn ọmọ prince lárúbáwá wọ́n lọ skul ní UK. ẹ̀yin àfáà àti bí ẹ̀yin afẹ́ kó wá sí ẹ̀yìn yín kẹ́ ẹ̀ kọ́pọ̀ lọ wá kẹ́ ẹ̀ dèmọ́lì ẹ̀ báyìí kó jẹ́ pé ilé ẹ̀mọ control. tó bẹ́ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ni ok fáàpẹrẹ ẹ̀jú fáàpẹrẹ wa kó lè wà yìí wa. ìyá yìí sì medical line ló lọ. àwọn tó lọ sí dentist àwọn tó lọ sí àwọn dentist wà níbẹ̀ àwọn tó kílókò àwọn dog àwọn kan tó ń wà nípa ìmọ̀ ẹranko àwọn ìmọ̀ ẹranko ẹ wo nínú mini medical line gan ẹ wá dúró line tó pọ̀ wà níbẹ̀ ẹ wá dúró line tó wà medical line kankan nìkan àwọn kan study eyín àwọn kan study ojú àwọn kan study etí àwọn kan study brain àwọn kan study body organ ní láàrin ìwọ̀n kan àwọn different medical tẹ́lá wà ní medical line àwọn kan tọ́jú ẹranko àwọn kan wà tó pé àwọn tó ń tọ́jú ẹranko ọ̀tọ̀ tó máa àwọn tó ń tọ́jú ajá ọ̀tọ̀ làwọn àwọn tọ́jú àwọn ẹranko bí ọ̀tọ̀ làwọn tó ń tọ́jú ẹja. ok ọmọ kan wà lọ́lé kéwù tó wá dé ó wá ẹ̀sìlẹ̀ ẹ̀ ó fẹ́ kó jẹ́ pé gbogbo ìmọ̀ tó ti mọ̀ yẹn kéwù kan tó ń lọ kà yẹn ó ju gbogbo ìmọ̀ táyìn gbé dání yìí lọ kéwù kan tó ń lọ kà yẹn ó ju ìmọ̀ tó tẹ̀yìn gbé dání yìí lọ
kí ìtumọ̀ ni pé fẹ́ slave wo ẹ̀ wọ́n fẹ́ àwọn afáfẹ́ kẹ́ ẹ mọ́ rí àwọn bí ẹni pé àwọn relevant jù yín lọ ìwọ tó lọ study medical ní UK US tó mọ èrè òfin lè 50 years 10 years táwọn sáńsá study kan lọ ọmọ kan tó wá lọ kéwọ́ ọdún méjì mẹ́ta ó wá dé ó wá ní ìyá yẹn wá sọ̀rọ̀ ìyá ìbú lẹ́mẹ́ríkù rẹ̀ ó wá sọ̀rọ̀ pé yà lójú ara obìnrin nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ nínú kìnìkan tọkùnrin bá bóbìnrin sùn yóò kọ lọ sí egg jáde egg yóò ṣe báyìí. àwọn tí àwọn ilé professional ni wọ́n sọ̀rọ̀ bí ìwọ ọmọ tó wá lọ lé kéwú tó já àfà ó sáfẹ́ tó jẹ́ kọ́rọ̀ rẹ̀ mọ́ relevant kọ́ mọ́ rí bẹ́ẹ̀ pé onímọ̀ jù wọ́n lọ ó wá dárú ìyá ìjókòó wà rí mọ́mí wa sẹ́ẹ̀rì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé tí èèyàn bá bóbìnrin sùn àtòdì lọ́gbọ̀lọ́gbọ̀ tí wàá rẹ̀ wíwà lọ dọmọ tí wàá ti wá dọmọ ọmọ yóò forí balẹ̀ kí wọn wáyé ni. káàtó ọmọ tó dọ mọ̀láìkà kan ni ó gbé. mọ̀láìkà ni ó gbàtọ̀ tí wọn táwọn ìyá yìí sí àwọn lọ sí school wọn lè practicalize àti ọmọ ilé ìkọ kò practicalize yẹn kan. màmá ìwà fún wọn pé ìtúsí ẹni pé spam ó mọ wá láti inú ẹkùn gbọ̀ wá nírọ̀ ànábì sọ pé spam inú bẹ́ẹ̀ ló ti mọ́ wá ìwà gbọ̀ngbọ̀n rẹ̀. slave method yẹn bẹ́ẹ̀ nìyẹn o slave method tí wọ́n ti mọ̀mọ́ ìṣòro bẹ́ẹ̀ nìyẹn pé ó gbàgbé bẹ́ẹ̀ slave yẹn ni ìyá yìí tó kàwé tó ṣe practical lọ́dọ̀ àwọn òyìnbó tó níbi tó wà dẹ́ yé tó ìyá ìfúnra rẹ̀ ló pẹ̀yìn pọ̀ kó sọ di nǹkan ìyá tó ti study ẹ̀pọ̀n tó study gbogbo human organs ni wọ́n sọ wọ́n sọ pé ànábì sọ wípé àtọ̀ yóò wà láti inú ọpọlọ yóò àgbà ara ìgòdó ẹ̀yìn báyìí ẹ̀yìn báyìí kọ́lọ́sọ̀ olú ara ni ẹ̀yìn báyìí jẹ́ bí ẹ̀pọ̀n ní gbogbo tí ànábì sọnù ok àbí ẹni tó lọ sáyẹ́ǹsì nípa àwọn flies house fly àwọn fly àǹkó ìwọ ọmọ kan tó wá lọ lé kéwì wá dé ẹni wọn sọ pé èsì báyìí ló ṣe rí tó bá tẹ̀sí bá ṣe báyìí ó wá virus ó wá dangerous ó sì ní ọ̀nìkan yóò bá nílò mọ̀mọ́ni tí mọ̀mọ́ni sọ ni pé tẹ̀sí bá ti bọ̀ lóúnjẹ rẹ sáàni gbogbo èsì ìbọnú ẹ̀. ìwọ sọ pé ẹni tó lọ study nǹkan tó mọ ọdún tó lò tó lè practicalize táìpọ̀ lè pa ṣíṣí ó lè jí láì pẹ́pá ìwọ kan ó kàn á lọ kàwé kan àlébí sọ pé tẹ̀sí bá ti bọ̀ lóúnjẹ rẹ tí gbogbo ẹ̀kọ́ padà gbẹ̀mí òye rẹ. àbí mẹkáníìkì tó ń ṣe mọ́tò kí ọkàn wa sọ pé ó tọ̀ sínú ẹ̀. èyí ò irú àfa kan tó yẹ pé ṣèwé àwọn ìjọ wọn epo tẹnu mọ́tò ó wà tọ̀ sí kó wà lè bá mẹkáníìkì tó wọ́n tó ṣe mọ́tò tó nímọ̀ pa mọ́tò rẹ̀ kíkà tí èèyàn bá tọ̀ sí báyìí lè ṣiṣẹ́ sọmọ pé mẹkáníìkì lọ́wọ́ nípa ẹja àkùnjẹ́ afẹ́ tọ̀ sí ẹ̀sà àkọ́kọ́ gbé kú wájú mi ẹ̀yọ́n bàṣẹ tèmi jẹ́ bẹ́ẹ̀ ni yóò bẹ̀rẹ̀ nígbà tí ẹ ti já wèrè ní àwọn ọlọ́wọ́rẹ́ lè yí àfáyín sọ ọlọ́wọ́rẹ́ ní islam bọ́ láti inú ọpọlọ àlẹ́bí ti ẹsẹ̀ sinbẹ̀ orí oúnjẹ ìyí ti wọlé ẹ̀ ọlọ́run ilé sọ sáyẹ́nsì àkọ́kọ́ àlẹ́bí lọ́kọ́ discover àlẹ́bí tí ò lè kọ́ tí ò lè kà ordinary technology bí wọ́n ṣe dọ́kúmẹ́ǹtì ìwé àlẹ́bí ò lè ṣe ó ní mọ̀ á sórí ni òfin àwọn tí yàwó sórí tẹ́sí owó táwọn gan nígbà tí wọ́n bá lọ tán kì í gbẹ̀rẹ̀ rí kọ́lẹ̀ àfikún ti pọ̀ jù òfin àwọn ẹlú ọpọlọ àwọn ẹlú àyọpọlọ àwọn ọmọ tó ń kọ̀wé lẹ́nu ìsìn tẹ́ everything ti wà documented òfin ìyẹn ẹlú àti council òfin lè so ibi tó ní wà lọ́wọ́ ni pé àwọn àfáà yìí ìsìn gbogbo àwọn èèyàn ti gbogbo àwọn muslim wọ́n ti gbà fún wọn torí pé àlùkùránì yẹn ti sọ fún wọn pé àlùkùránì yìí o gbogbo ìgbàlúmọ̀ bá mu kò sọ̀rọ̀ ọ̀nù ẹ̀ tí ó sì gbà tí ó ní bá mu Muhammad ṣe ní last prophet tí ó àdínà òṣìṣẹ́ mi wà mọ́ mo sì sọ àwọn muslim bẹ́ẹ̀ ó kẹ́ àwọn muslim tó káwé ìsìn táwọn fi lè dọ́pọ̀ lọ́ra wò táà fún ògbúdọ̀ lọ́dún fún wọn mọ́ tó rẹ̀ wá dúró ìyá ẹ̀ wá ìdílé wà nígbà tó gbà lọ́dún kúláì kọ́ ọmọ kan tó kọ́ sí ìjọba 20 years lọ kó wá lóun ti kéwò òun ti dé kó ọmọ kọ̀rẹ́ ti rí ìyá ẹ̀ ní medical light tí ìyá ẹ̀ mọ̀ ń pa ẹ̀ ṣe àpéyà ọkọ̀ máa wò pé àyù ìsìn ní tó ń sọ ìrọ́bìṣì ni náà ṣùgbọ́n Muhammad parí iṣẹ́ yẹn lẹ́sìn pé ọmọ yẹn wọ́n fẹ́ ká ẹ máa rí ọmọ yẹn bí ọba ipò torí pé ó ti kéwú àwọn ìyá ìlẹ̀ ìgbè kéwú ní táwọn náà ń ké ni náà àwọn lè gbé kúrò káwọn ó tọ̀ káwọn dẹ̀ sọ fún mẹ́ so but ibi òṣòro tó gbọdọ̀ ní pé ẹ̀sìn àwọn ìyá yìí àwọn náà ti mọ̀ pé wọ́n ló wà nú ẹ̀ ó wà kàtì filẹ̀ kí la ti gbọ́ torí gbogbo ọ̀táwọn àfààyàn sọ ọ́nu wọn nú ọmọ kékeré yóò àmọ́ da ìyá àgbàlagbà láàmú yóò àmọ́ da ìwọ tó ní dọ́pọ̀ nílá yẹn láàmú yóò tún àmọ́ sọ pé nílá yẹn tó wà yìí o àrẹ́bí sọ pé yẹn kan bá yára rẹ̀
ìwọ́n náà ó àmọ́ ẹ̀sáàsì wèrè kiri ọ̀la ìpè à ìtànàbí sọ yìí ẹ àfẹ́ jí kí ìtànàbí sọ yẹ ó ṣẹ́ ẹ àmọ́ ọgbọ́n ọ̀rọ̀ tẹ́fì dìbẹ́ẹ̀dì ìtànàbí sọ gbogbo àwọn kéékèèké wọn wá lè kàwé wọn ò yí lọ ṣiṣẹ́ mọ́ wọn á lọ kéwú gbogbo àwọn ọmọ yẹn sìn ẹ̀yin tẹ́ wá ti kàwé tẹ́ ti lọ́pọlọ tẹ́ ti lé experience in different line wọ́n wà gba yín jókòó gbogbo òwe torí yín yẹn wọ́n wà kẹ́kẹ́ gbélẹ̀ ètí wọn mọ́dúwà aṣọ wọn àmọ́ bíbọ yín ẹ̀yin àwọn pé aláàrọ̀ gbàrú afọláta kìlì náà kò sọpọlọ lórí yẹn ní ẹ̀yin mùsùlùmí sẹ́ẹ̀lì ọpọlọ ni ẹ máa ronú 4,000 years ago àwọn ọmọ yẹn ò lè ṣiṣẹ́ mọ́ wọn àwọn àmọ́ fẹ́yìn àgbẹ̀lára pé gbogbo nǹkan pátá inú Kùránì ló wà kò sí nǹkan téèyàn fẹ́ ṣe láyé yìí tí ó sì ní Kùránì bó ló fẹ́ lówó Kùránì ni bó ló fẹ́ ṣe kí nìkan Kùránì ni Al-Kùránì yìí ọ̀rọ̀ tí ó mọ̀ bá gbogbo àmọ́ ni. ànàbí èèmọ̀ kí lóko wà tí ó jẹ́ Nàìjíríà ohun tó ń dún àwọn ìyá yìí nìyẹn o gbogbo ẹ̀sẹ̀ pé yín tẹ́ wá ti kéwù yẹn àwọn afẹ́ sọ yìí di bàbá gbogbo ayé bí ẹni pé gbogbo nǹkan lẹ nímọ̀ bí pété yìí bá ti lọ kéwù gbogbo nǹkan lẹ yẹn ti nímọ̀ ó yẹ káwọn Amẹ́ríkà àwọn China ó yẹ kí wọ́n máa gba Kùránì fún kí wọ́n fi ṣe manual nìyẹn àbí kẹ́kẹ́ sọ nǹkan tó wà ní Kùránì fún mi pé ibi tó wà tí wọ́n ti pé tó wà lórí ẹ̀yà tí a fẹ́ bí ìdí mọ́tò èyí ń tẹ̀sí ni. ànábì náà kẹ́ wà from imagination tiẹ̀ náà ni pé àbí báyìí ni pé òun náà pé ibi gbàgbé ẹ̀kọ́ azum pé kí ẹ̀ wá bóbìnrin sùn ó níbi kan tí spam ló lára ẹ̀ ó ní ó dẹ̀ ọ̀sán ìgbẹ́ tí ẹ̀ bá bóbìnrin sùn tó yẹ ikùn ẹ̀ mọ̀ ga gbogbo observation táwọn ọ̀tá àbí tó kàn ṣe nìyẹn ìwọ̀nba observation tó lè ronú sí ká ó àbọ̀ fi yẹn sọ̀rọ̀ sáyẹ́ǹsì àlẹ́bí tí o bí tí ó rẹ̀ kọ́ spam ti wá tó láti pàkọ́ ló ti wá gbọ́ gbogbo ẹ̀yìn àlẹ́bí yẹn ní àmọ́ sọ fún wọn pé yóò àmọ́ sọ̀rọ̀ sáyẹ́ǹsì fún ẹ tí o mọ̀ nípa sáyẹ́ǹsì láì sáyẹ́ǹsì kan láti wá ó ẹ̀jẹ̀ ń gbọ́dọ̀ ìṣíwájú. They want people to know the level of their education on Islamic perspective. Ṣùgbọ́n wọ́n mọ̀ pé ayé ti move at this stage any health condition come and bèrè pé what is the Islamic perspective. ṣẹ́gun ó ní at this stage kókó ọ̀dọ́rọ̀ health irú àwọn health táwọn lọ nípa health tẹ́ lọ nípa ayọ́lẹ̀ kí wọ́n sọ wá káàkiri fún àwọn pé kí ni Islamic perspective lórí ọ̀rọ̀ medical something kí ni Islam ní ṣe pẹ̀lú medical kí ló ní ṣe pẹ̀lú medical kò ní ẹ̀ka ṣe pẹ̀lú yàrá. ẹsẹ̀ ìkú dáná ìjọba àlàyé tán lọ́mọ kan máa lè ní sẹ́ẹ̀kú kò sí DNA yóò sí DNA kò ní sọ pé òun fẹ́ lọ sùn òun fẹ́ lọ bí lọ́wọ́ aláàbò kò sí DNA káàkiri DNA ní ìyànjú ọ̀rọ̀ wájú àná bí ìsìnkọ́ wà àlàyé yóò sí DNA kí ara rẹ̀ kí àwọn ànàbí olóyún kó a mọ̀ rí bí ẹ̀ kò ní sufficient tí ẹgbẹ́ tí wọ́n ṣe lẹ́yìn ànàbí yẹn kí ni perspective tí sàn fẹsẹ̀ lórí ẹ̀ lẹ́yìn káfó kan mú rọ́ tó bá wulẹ̀ tẹ́lẹ̀ sí abẹ́lẹ́ ayára bí ni tẹ́lẹ̀ bí ẹni ayára bí ni wọ́n gbàgbé àjẹsà ayára bí ni kí lẹ fẹ́ kí kúrò àwọn sọ lórí ẹ̀ gbogbo ẹ̀yìn yáyìn náà lẹ́ti mọ̀ tọrọ Islam ní ẹ̀rọ kọ́ gbé kalẹ̀ ẹ̀rọ kọ́ gbé sílẹ̀ ó kàn mọ́ múyàn nínú ilé ó wá mọ́ kó bá rẹ̀ sọ pẹ̀lú èèyàn kò ní jẹ́ kí èèyàn lè ronú bí èèyàn iṣẹ́ tó fẹ́ sí nìyẹn ẹ̀yin náà gbọ́ àwọn sọ̀rọ̀ ẹ̀yin sọ̀rọ̀ medical wọ́n sọ̀rọ̀ Islam perspective dókítà ọkùnrin Islam kò fààyè gbà kí dókítà ọkùnrin kò ṣe abẹ fún mùsùlùmí obìnrin so ẹ wá dé hospital mùsùlùmí ọkùnrin ló wà duty ẹ̀mí tẹ̀sí gbá sí fẹ́ bọ́ àfáwọn náà bí di àti pé dókítà ọkùnrin ṣe abẹ fún ṣùgbọ́n Islam yìí takò kí ọkùnrin ọlọ́kùnrin kó rájò obìnrin olóbìnrin bọ̀tá pé wọ́n ti ṣiṣẹ́ abẹ nígbà yẹn ṣé mọ̀ ẹ̀mẹ́jọ lè takò torí pọ́kùnrin ọlọ́kùnrin kú lọ torí pọ́kùnrin olóbìnrin kú lọ torí pọ́kùnrin jẹ́ ní dókítọ̀ tó jẹ́ professional tó lè kárí àwùtẹ̀ torí pé ní ọsítù yẹn ṣẹ̀gbọ́n ọsítù kan ráì pé àwọn dókítọ̀ tó patient àwọn external doctor ní tẹ́kọ̀ ọmọ sanwó fún wọn tẹ́kọ̀ ọsítù yẹn sì ráì external doctor tó wọ́n tán lò as surgeon ọkùnrin ni kí ẹlẹ́yà tó register kó wá nílò
ọkùnrin gbọ́dọ̀ tayọ bọ́ nínú ṣe àìkúrẹ́ ní òkú sí kí n perspective Islam sọ lórí ẹ̀ lórí nǹkan kan sọ ẹ̀kẹ́ mọ́ lágídí náà ni ẹ̀kẹ́ agídí lásán náà ni ẹ̀yìn gbọ́dọ̀ síwájú ojú ní tiyìn. Sátánì nábì gan bá wà láyé kò ti ní change gbogbo àwọn òfin tó jẹ́ pé téèyàn bá dé Saudi Arabia gan they are not using it those òfin they are not using it. bẹ́ẹ̀ni Saudi dìde lórí ibi fún àwọn tí kí ló takú orí ibi fún láwọn ò ní jí ṣe ẹrú gèlè lórí Saudi mọ́ ni aláwọn ọmọ Saudi ti lọ́ọ́ kàwé US abilọ̀ sọ́kà bá a Saudi ti jí tipẹ́ àwọn èèyàn ló fẹ́ kó orí oorun Iran àti Israeli iṣẹ́ àti yànjá Saudi ò dá sí Amẹ́ríkà ti fẹ́ pa Amẹ́ríkà pọ̀ lórí wọn níra Saudi ò dá sí àwọn ti Nàìjíríà sì ń ṣe protest Saudi mélòó ọmọ Saudi Arabia tó ní Islam mélòó gẹ́lẹ́ kó ṣe protest àwọn mùfùtí wo tí wọ́n ti fẹ́ bàjẹ́ tiwọn lórí protest òfò àwọn wèrè kan kálò olóòdìbò kan kásínà wọ́n ti protest kí Saudi ò dá sí náà tẹ́ bá ti wá fẹ́ sọ̀rọ̀ ẹ làwọn tó ní ẹ̀sìn àwọn Saudi wọ́n bẹ̀sìn jẹ́fẹ́ yìí dìde ní ilé kí n tó ní kí n ti olókùn sòkú abídógún kéèpẹ̀. But our people just want to colonize people. They want dogmatism. They don't want broad knowledge. They don't want you to have more than what they have. So that whatever they test you, you take it. Ṣẹ́gbẹ́ tó ti yá ẹ sọ, àwọn àfáà yín ò fẹ́ kí ẹnìyẹn kó nímọ̀ fún táwọn nílọ. Torí kó lè bá wọn rí owó gbà lọ́wọ́ fún lè bá wọn rí kó lẹ́rú. Kó lè tó gbóhùn tá máa sọ fún ẹ, kó lè bá wọn gbàgbọ́, kó lè bá àpọ́n wọn lé. Mo ò fẹ́ kí kó onímọ̀ kọjá táwọn mọ̀. Gbogbo tí wọ́n ti kọ sílẹ̀ ọ̀rọ̀ 4,000 years yẹn ibẹ̀ ni mo ti wọ́n mọ̀ ibẹ̀ ni kí wọ́n ti ẹ̀ náà mọ̀ kó lè bá wọn rí ọkọ lẹ́rú. Sẹ́rí tó mùsùlùmí ẹgbẹ́ sọ̀rọ̀ yìí nípa ìpàdé láti jẹ́ ìní ìwàsíwò àwọn jáde náà rí ẹ̀yìn ẹ̀sì sọ̀rọ̀ Kennedy wọ́n ti kọ́ ìyẹn lẹ́rú ara jẹ̀lẹ́bẹ́ wà tẹ́lẹ̀ òṣèlú rí ẹ̀rú ni jẹ̀lẹ́bẹ́ wà tẹ́lẹ̀ kẹyàn ni kó jẹ́ ìmúra lárúbáwá ìjáàbù tẹ́lẹ̀ ní ìdílé ara ìmọ̀ tó wà lórí àwọn àfà tí wọ́n fẹ́ ká ẹ máa ṣe tẹ́ẹ̀sì bí ọmọ ṣe ara ìlélẹ̀ torí pé ní tẹ́ ẹ̀ sọ yìí náà kàtígórì yẹn náà yìí náà ti fọ́ síbẹ̀ you can decide láti ayédèsí program gèlè yìí náà lẹ́mọ́ lò ìjáàbù yìí náà lẹ́mọ́ lò bẹ́ẹ̀ tẹ́ ẹ decide pé wọ́n ti kí abẹ́rẹ́ mi fẹ́ gèlè ẹ máa yíra yín bí ẹni pé bóyá kì í ṣe muslim mọ́ni nítorí pé ìyín táwọn àfáà ti sọ fún yín ìyín táwọn ẹ̀ka ẹ̀ máa ṣe lẹ́ ń ṣe inú ẹ̀yìn náà sì wà ní fíktìmù yìí díẹ̀ ẹ̀yin náà mọ jí lẹ́ẹ̀mọ jara yín ohun tó fà tẹ́yìn fi tètè jí ni pé láyìn tẹ́yìn wà medical line tẹ́yìn wà ẹni pé àwọn ọ̀rọ̀ kan wà ní Islam tó tako làákàyè gbogbo àwọn àfáà gan àwọn àfáà sì lẹ̀kẹ́ gbà bẹ́ẹ̀ gẹ́gẹ́ yìí tánà bí sọ nìyẹn kẹ́rẹ́ gbà bẹ́ẹ̀ sẹ́yìn tẹ́tí practicalize ọ̀pọ̀lọpọ̀ kan ẹ wà sí pé ìwé 4,000 years kẹlẹ̀ yóò gbà bẹ́ẹ̀ nígbà tẹ́ jáde tẹ̀rẹ̀ so inú kò lẹ́rú ẹ̀yin náà sì wà ń bẹ́ẹ̀. Either it favours you tàbí kò favour yín àwọn èèyàn fẹ́ máa bá àwọn èèyàn ronú wọn ò fẹ́ ká lu ọpọlọ yín they want you to be using their brain kì í ṣe pé àwọn èèyàn wọ ọmọ nǹkan tí wọ́n ń ṣe. òótọ́ ẹ̀ lẹ́sọ̀ àwọn àfáà fẹ́ bá àwọn èèyàn ronú wọn ò fẹ́ káwọn lọ́pọlọ wọn mọ́ ìgbà tó kúta sí lọ́pọlọ yín yóò tako ohun tí Ànábì sọ láti 4,000 years ago táwọn ń tẹ̀lé. kí làwọn wà máa ń jẹ. táwọn kẹ́yìn bá ti wá lọ́pọlọ yín sìn kí làáfọ̀ máa jẹ torí táwọn ọmọ jẹ náà wọn ò lè fẹ́ kẹ́ lọ́pọlọ yín ní táwọn àwọn kan lápá wa òkè ọya tí wọ́n rí nìyẹn wọ́n ti sọ pé wọ́n ti lọ dá ìgbìmọ̀ kẹ́lẹ̀ pé Boko Haram wọ́n rí pé bí ẹ̀yin tẹ́ ń lọ skul yìí tẹ́ ń kàwé yìí wọ́n rí pé ẹ ti ń gbọ́n wọ́n rí pé àwọn olùkọ́ ìlú ti ń takò Islam ó sọ̀rọ̀ tí ó gbọ́ àwọn tí ó gbọ́ àwọn ìbáfilé gbọ́n tẹ́ lọ kàwé kí làwọn àfàfẹ́ máa jẹ nítorí ṣẹlẹ̀ yẹn nìyẹn tí owó bá ti gbọ́ kò sí tí wọ́n máa jẹ. People will come for me lórí nǹkan tí mo sọ yìí ọjọ́ tẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá rí pé ó against àwọn ẹ fèsì ẹ̀tì ọjọ́ tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀tì tó bá rí pé ó tako àwọn ẹ fèsì marriage counseling it's not your line gbogbo line ní line èèyàn religion is everybody's line
religion is ẹlòmíyà everybody's religion is everybody's line o torí nígbà tá a lọ pé ìfawákúwárú oyin tó máa wá jáde lórí nù and religion is everybody's line so ẹgbẹ́ tí àyẹ̀sọ́ mẹ́yẹn ó ní níjọ́ tẹ́ bá sọ̀rọ̀ tó àtàwọn àfa wọn ní ẹ mọ́ sọ̀rọ̀ nípa Islam ẹ fèsì ẹ tì í torí pé ọ̀rẹ́ kò fẹ́ fọ́ wọn tó tájú mẹ́yìn ṣe yí làwọn medical clinic náà ìyá náà rí jẹ́ta wá tún sọ̀rọ̀ nípa medical line tó wá tako tó wà nínú Quran wọn ò ní mọ̀ ọ̀rọ̀ fẹ́ òrí bẹ́ẹ̀ ibo ní ká kọjú sí gbogbo dáa ṣe tó wá ti tako sínú Quran yẹn àbẹ́sọ̀ tó tako àfà wọ́n ní ìyọ́ ẹ̀ mọ́ pa ilé ìmọ̀ tí yóò débi o ẹ̀yin tí mọ̀ yín débẹ̀ kílẹ̀ fi dà ẹ̀yin tẹ́ nímọ̀ pa gbogbo ẹ̀ táìpẹ́ ànábì ìwé 4,000 years ago ó ti fún yín nímọ̀ òní kílẹ̀ fi dà gba àwọn ìmọ̀ sọ́kẹ̀ sáà náà tọ́lọ́ yóò kọ́ mọ́dà sọ́rọ̀ eléyìí ó dá sí o táwọn wá ní pé ti takò àwọn wọ́n àmọ́ fún ọ níbi tó gbúdọ̀ eléyìí gbúdọ̀ dá sí wọ́n mọ̀ limit access wọ́n mọ̀ limit access ó lágbára. Health is everybody's line. It is your responsibilities to follow your heart. Tí o bá sọ̀rọ̀ nípa IVF, if you don't want to follow, you don't need to bring religion in. You don't need to convince people. You don't need to let people follow what you want to follow. Then this ọ̀run is going to be according to everybody's deed. But àwọn kan rí bígbà tó jẹ́ pé everyone títí wọn ó sanction. Ipò dúró gidigbe. Why? Because they want you to believe in what they believe. Thank you very much, Sheikh Ridwan. One day, we will get there. ẹ ṣe orúkọ ìyá ẹ ṣe ẹgbẹ́ tó sọ pé àwọn mùsùlùmí yẹn àwọn àbáyọ ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ níbi ẹni pé ọ̀run tàwọn táwọn lọ spẹ́ṣíà wípé ọ̀run tàwọn ti sú ọ̀ wípé oníṣẹ́ wọn sọ pé kíní yìí táyé pọ́lọ̀ ń dá wa gbogbo àṣọ dá universe kẹ́rìndì ìwọ kan mọ́ rògbò ẹni pé ojú ẹnìkan lọ mọ́ rògbò spẹ́ṣíà jẹ́ nìkan lọ wípé kó tó pé ọlọ́run tó lè fi gbogbo yín dìse matẹ́gùn tẹ̀ mí tó gbogbo yín dìse oúnjẹ tẹ̀ ń jẹ tó fún gbogbo yín dìse natural something mo wà lókè bóyá tó wá rí ijọ́ kan yóò àmú ọkàn sọ́tọ̀ pé ìyá ìwọ dúráì ẹ̀yà ẹ̀yìn eléyìí ẹ̀yìn ẹ̀rọ wọnú náà lọ ẹ̀yìn eléyìí ẹ̀wọ́ kí wọ́n kó mọ́ ní lọ́kàn pé ìwọ ló fẹ́ wọnú náà kan creation yẹn owó ètò yẹn ọlọ́ọ̀lọ́mọ tó ṣe dé síbẹ̀ ètò tó tẹ́sí ti pọ̀ ọlọ́ọ̀lọ́mọ tó ṣe síbẹ̀ tí prayer ti pọ̀ ọlọ́ọ̀lọ́mọ tó ṣe síbẹ̀ but according to Muslim council of Islam wọn ní Muhammad last prophet kọ̀ọ̀kẹ́lẹ́ Muhammad president kan wà mọ́ Muhammad ní iṣẹ́ perfect ló mú complete book wa àwọn bible yẹn kò relevant wọ́n ṣe mistake níbẹ̀ bọ́ọ̀lù Quran nìkan ló ṣe mistake Muslim ni àwọn nìkan mọ́ ríra wọn bí ọmọ Ọlọ́run ìyá ìjọ ní tìyìn ọdún tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ táyìn náà mọ́ sọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ Islam tí èfi fẹ́ fi bí ọmọkọlọ wa ṣùgbọ́n lè mọ́kọlọ wa kí mọ́ ké tí bá ní tàn yẹn lè mọ́kọlọ wa ẹ̀yin náà ti jí díẹ̀ nù ṣùgbọ́n káyìn náà kẹ́ tó lè bọ́ nínú oko ẹrú yìí kí ní orí yín ẹ lọ pàtì àwọn àfa ló dísáì lẹ́yìn lórí ẹ lówó gèlè fètò tí ó sì yàn kan tí ó ṣẹlẹ̀ láṣẹ lórí mi dáṣẹ lọ́wọ́ fagbọ yín tẹ wúwa ó tẹ wúwo ní fọ ìtẹ gbọ ní dáṣẹ lórí dáṣẹ lọ́wọ́ fa ogun iléeṣẹ́ lẹ́yìn sí ń ta wàràwàrà ogun tá a fi ewé àti gbòógì lẹpọ mi lè ṣe fún ẹ̀yin tẹ bá nídìí ogun iléeṣẹ́ lẹ́yìn nọ́mbà tẹ olójú fún ọ yìí lẹpẹ wọn láṣẹ lórí mi ìtẹ wúwo ní fọ ìtẹ mi gbọ nídìí mo ṣe àbọrú ẹ làbọyè bọ ṣiṣẹ.